Precious Kid +1 today, Ayinke Adakoji. Every 10th of April is your birthday. Happy birthday to you both. Ògo ọlá tí ò ní kú, ìràwọ̀ tẹ́nìkan ò lè fọwọ́ pa, àtùpà tẹ́nìkan ò lè fọwọ́ bò. Òní lọ́jọ́ ìbí ẹ̀yin méjèèjì báyìí, kẹ́ pẹ́ láyé o, kẹ́ wọ́n fi lè ṣàṣemọ̀, kẹ́ dàgbà nínú ọgbọ́n, kẹ́ dàgbà nínú ìmọ̀, bẹ́ẹ̀ ni kẹ́ dàgbà nínú òye o. Wẹ́bọ̀nì ló ké sí mi, òun ló kàn sí mi gbọ̀ngbọ̀n tó ní pò ní lọ́jọ́ ìbí Àyìnkẹ́ ohun Àkànjí. Wọ́n pa Àyìnkẹ́ pé ọdún 11 lónìí, bẹ́ẹ̀ ni Àkànjí sì pé ọdún 8. Ẹ wò ẹ́ tẹ̀lẹ̀ látẹ̀pẹ́ òwe wá ní bá wọn pọ́njú kú o, ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣìrá yóò ní ṣòro yín wọn sì ní fi yín pọ̀ bí lẹ́kún láṣẹ ìdùnnà. Mo ṣe bí owó dèjì ìrókò yé wa nínú bàbá tó bí yín lọ́mọ. Ìlẹ́ ará ìlà máa gbọ́n ọmọ eré bá ń kádé jọ. Ọmọ òjò lọ́nà ta mọ ti yé. Ọmọ owó yẹlé ògún yẹ̀ta òtòṣì yọmọ ènìyàn. Òtòṣì ṣubú lọ́jà wọ́n fẹ̀rẹ̀ sí báralé bàbá yín bá ṣubú arógbé báyìí lẹ́ọ̀ta. Bàbá ta nìṣẹ́ wù kó wá wí iṣẹ́ wù mí ọ̀rọ̀ ló wù mí adìyẹ òtòṣì báyìí ní jẹ láàrin ìgbẹ́ gbangba ni ti bàbá tiyín ti ń jẹ. Ẹ wá gbọ́ òbẹ ṣe lé sínú ọdún yìí àwọn òbí yóò ní mọ̀kòrò bẹ́ẹ̀ ni ò ní kú rèrèwèrèwè àrídùnú ọmọlẹ jẹ́ fún òbí ẹ̀sìn ní dàrí sọkún láṣẹ ìdùà. Àwọn òbí ti mọ̀ bẹ̀rẹ̀ yín wọn ò ní mọ̀ pé yín bẹ́ẹ̀ ni wọ́n fẹ̀yìntì jẹ wọn mọ́ yín kò sì ní jó wọn lẹ́nu láṣẹ Olódùmarè. I'm here to celebrate in good health. Happy birthday to you both.